yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi o. Mo yọ̀ fúnra mi, mo dẹ̀ yọ̀ fún yín. Mo ní kí mú great news wá fún ẹ̀yin ìran mi ní. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Great Yoruba race, great. Southwest governors and traditional rulers unite to combat rising security threat in the region. Ṣé kí n túkà sí headline yẹn ni o. Southwest governor, ìyẹn àwọn governors wà nílẹ̀ Yorùbá, and traditional rulers, àwọn òṣàmù traditional rulers, àwọn monarch wa, unite to combat rising security threat in the region. Wọ́n ti fọwọ́sowọ́pọ̀, ohun tó ń jẹ́ kó yé wa pé governors o àti àwọn traditional rulers wa bíi lọ́balọ́ba, baálẹ̀, níjòyè gbogbo wọ́n ti fi oríkorí, wọ́n fi kùlùkùn, wọ́n ti fohùn kò wípé àsìkò tá a wà yìí a need unity. A ní láti kojú àwọn tí wọ́n bọ̀ tán dúnkokò mọ́ wa. Àwa dẹ̀ mọ̀ wípé wọ́n ti sọ̀kalẹ̀ sílẹ̀ Yorùbá o, ṣùgbọ́n wípé wọ́n ń bọ̀ wá pa wá. Àwa mọ̀ wípé torí ọ̀rọ̀ bàbá Tinubu, especially policy wọn, ìpè pínre láàre ìkó gbúdọ̀ jù kọ́ lọ bí ọmọ lálọ́mí. Wọ́n padà wò ó wípé ilẹ̀ Yorùbá lókù tó fẹ́ hàn léèmọ̀. Kò tún ṣe ìyẹn nìkan. Ṣó mọ̀ pé operation flush ìyẹn àwọn terrorist bàbá Tinubu ó kẹ̀yìn sí ìjọba Gumi. Ẹ mọ̀ pé yẹn ló máa ń gba ransom tí òun àti Buhari, ó dẹ̀ pé owó yẹn wọ́n jọ ń pè ní bàbáṣí ni. Ó dàbí ni mo sọ. Tinubu ti yarí mọ́ lọ́wọ́ lọ́rọ̀ kan ṣá. Wọ́n wá flush wọ́n náà pọ̀ ní north west bàjẹ́bàjẹ́. Ibẹ̀ náà tẹ̀dó sí tó ti ṣe rádaràda. Wọ́n wá flush wọn. Àwọn tó kù tọ́wọ́ tí ìbá ń bẹ̀, ẹni orí yóò dilé, ó bá di gbúrú. Wọ́n wá wò pé bo ni wọ́n lè lọ o. Ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ Yorùbá. Ṣebí Tinubu ló lé wọn bẹ́ẹ̀ yẹn, kan wá hàn wá léèmọ̀. Ṣùgbọ́n ojú tì yín o. Yegede ye ojú tì yín o. Fúlàní. Ẹ jẹ́ á máa bá bọ̀ torí ẹni bá lọ ló bá kú. A kú oríire, àwọn leaders wa ti ń jí. Tó ti rí wípé àròjọ́ dànù. Ìwọ ló kàn máa ń wò pé ẹjọ́ tí wọ́n ti pọ̀ jù. Torí tá a bá pariwo àwọn kinní, àwọn náà ò rẹ́dí àti ṣe kankan, ṣùgbọ́n a dúpẹ́ pé gbogbo ariwo wa ó ń yield. A kú iṣẹ́ o. Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi. In response to the increasing security concerns from an influx of bandits and fighters from Islamic State, West Africa Province, ISWAP, into southwestern Nigeria, governors and traditional rulers are collaborating on strategies to secure the region. Ohun tí wọ́n jẹ́ kó yé wa ń bì ni wípé ní ìgbà tí Governor Makinde ti wá fẹ́nu ara wọn pariwo síta some days ago, ìyẹn I think last week or 2 weeks, wípé àwọn ń wo ikú o, ikú dẹ̀ ń wò wọ́n, àwọn ará bí wọ́n ń wò wọ́n, ikú ti fẹ́ dé o. Ẹ gbà wá ni àwọn governor àti gbogbo everybody wá wò pé nǹkan tó lè mú Governor Makinde pariwo síta. Ó dẹ̀ pé ó ti rí bẹ́ẹ̀ bákan náà ni. Ìmọ̀ye ọdún tí wà tèmi ti ń pariwo ẹ̀, ó tiẹ̀ ti dá. Lọ́rọ̀ kan ṣá, ohun tó ń jẹ́ kó yé wa ń bí ni wípé wọ́n wá ń ṣe kí ni, wọ́n ti àwọn governors wa, gbogbo governors ilẹ̀ Yorùbá pátápátá àti àwọn lọ́balọ́ba, baálẹ̀, níjòyè àti àwọn prominent people wa, wọ́n ti foríkorí, omi ti ń lọ lẹ́lẹ́lẹ́ wípé kí ni, a ní láti protect life àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá àti property wọn. Omi ò gbúdọ̀ tẹni ìwọ̀gbìn lẹ́nu. Governor Makinde, àdó olóró tán jù nìbàdàn lásán kò gbúdọ̀ ṣẹlẹ̀ o. Ẹ táìtì ẹ̀ pa ni gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ táìtì ẹ̀ pa kó lè pápápá. Ẹ ṣeun. Ẹ já continue. The move comes after reports of armed insurgents fleeing military operations in the northwest and seeking refuge in the forest of the southwest. Òun ni mo ṣàlàyé fún yín. Wọ́n flush wọn dànù ní northwest. Kò sí àyè fún ransom. Ẹ̀yin ìyáláyà yín ẹ máa gbà bẹ́skì ni. Àwọn á sábọ̀ nílẹ̀ Yorùbá. Ṣé mọ̀ wípé Governor Makinde ti pariwo yẹn? Ó yá. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Governor Makinde. Meanwhile, no, Governor Makinde ló pariwo. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ láti Ògùn. Ó yá, ẹ̀yin ọmọ Ògùn State, ọwọ́ yín dà, ẹ jẹ́ ká rọ́wọ́ yín o. Meanwhile, the Ogun State government has reached out to relevant security agencies, including the police and military, to prevent any escalation in the state, while also confirming that proactive measures are in place. The Department of State Services, DSS, has already made significant strides in tackling the issue. Governor wa ní Ogun State, mo bẹ̀ yín, gbogbo ẹ̀yin ọmọ Ogun State nílé lóko lẹ́yìn odi, àwa táwa in diaspora tó bá ní ọ̀nà táwa náà lè fi support àwọn governors wa káàkiri. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe. Ẹ jọ̀ọ́ mo mọ̀ pé we love our people back home.
gbogbo nǹkan kọ́ ni owó àwọn míì wà tá à ní ìdí owó gbogbo ọ̀nà tẹ́ bá fi lẹ̀ yín ọmọ Ògùn state tẹ́ bá lè fi fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gọ́vnà wa eléyìí of Ògùn state ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí omi má tẹ̀yìn wọ Ògùn state lẹ́nu kí wọ́n lè protect life and the property of our people. Yes, ẹ ṣé. Ọ̀yá ẹ jẹ́ ká lọ ó di Lagos state. Lagos State Governor Babajide Sanwo-Olu, who chairs the Southwest Governors Forum, has been consulting regularly with his counterparts across the region, receiving daily intelligence updates to better assess and address security concerns. While the governor has emphasized that there is no confirmed evidence of bandits in the region, he assured that the public that the Southwest will be well prepared to tackle any emerging threat. Governor Jide Sanwo-Olu, ibi tẹ́mi àti yín ti máa ní problem lélẹ̀. Tọ́ bá ní ibi gangan tí wọ́n ní trace tí wọ́n fẹ́ attack jù is Lagos State Lasgidi. Tọ́ bá dẹ̀ sọ wípé wọ́n ti kún inú Lagos State bíbá. Ìyá àmọ́ kan tá à ń wí ni kò ń ṣe nísìn ọdún tó ti pẹ́ ni gbogbo àwọn eré ibi tí àwọn Fúlàní tẹ̀dó sí tó ti ń ṣe ní Sábó ni gbogbo eré Haúsá Fúlàní gbogbo eré ibi tí wọ́n wà Lágége ìwọ náà máa bá mi kọ́ síbẹ̀ gbogbo eré ibi tí àwọn people wọ̀nyí tó ti take over ní Lagos State ó dẹ̀ mọ bọ́n ṣe máa ń ṣe gbogbo irinṣẹ́ wọn tó máa fi tàtàtà gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. For Governor Babajide Sanwo-Olu láti come out láti sọ fún wa pé ẹ̀ tí ì rí evidence wípé wọ́n ti pọ̀ nílẹ̀ Yorùbá ẹ ṣọ́ra yín o. Ijó tẹ́ ń jó ijó rádaràdá tẹ́ ń jó yẹn kò bá wa lẹ̀ o torí tógun yẹn bá délẹ̀ sí kò ní dọ́dọ̀ títí yín ẹ má fẹ̀mí àwọn èèyàn wo kẹ má fi wéwu náà ẹ̀yin gan ló yẹ kẹ́ pariwo jù wípé káwọn èèyàn ní Lagos State kí wọ́n wà tàlát at any time anything can happen kọ́ lè protect ara wọn how dare you láti máa sọ wípé ẹ rí evidence wo lẹ̀ ń wá ok ẹ̀yin Fúlàní ẹ lọ bá wa fún Jídé Sanwó-Olú evidence bóyá kẹ́ jíyàwó ẹ̀ gbé àwọn tí wọ́n ti pa nínú Lagos State kí ló ti ṣẹlẹ̀ ẹ ṣọ́ra yín o ẹ̀yin ọmọ Lagos State ọwọ́ yín dà ẹ drop comment yín níbi comment section kẹ́ fi message ránṣẹ́ sí Jídé Sanwó-Olú kó má fẹ̀yìn mi yín dájọ́ fáwọn Fúlàní. Gọ́vnà ẹgbẹ́ yín pariwo wípé wọ́n ti yí eré ọ̀dọ̀ wọn ká ẹ̀yin sọ wípé ẹ rí evidence lọ́dàràdà ó yá jàre. Ó dọ̀dọ̀ Ọ̀yọ́ State ọ̀dọ̀ Mákindé. In Oyo State, Governor Makinde's administration has ramped up efforts to secure the state by strengthening collaboration among security agencies. Special Advisor on Security, Fatai Owosheni, emphasized the importance of involving local governments and traditional rulers in security efforts, saying security is everybody's business and we all have a role to play in ensuring that our state is safe from the antics of bandits. Ní Ọ̀yọ́ State tí Mákindé ti fi gbé ta Special Advisor on Security wọn ó ti jáde o ó ní ẹ̀yin tí Ọ̀yọ́ State wọ́n ti kó gbogbo traditional àwọn monarchy wa gbogbo wọn kódà wọ́n tún involve local government wọ́n tún involve àwọn local security vigilante ẹ̀dẹ̀mọ̀ ipá wọn náà tún lámọ̀tẹ́kùn gbogbo ẹ̀ṣá so wọ́n ti gbogbo ẹ̀ wọ́n náà ti ń wà in place bẹ́ẹ̀ yẹn wọ́n ti ń place gbogbo ẹ̀ níbi tó yẹ kó dúró sí láti lè fún Ọ̀yọ́ State ní maximum security ẹjọ́ ẹ bá wa táìtì náà pápápá kó má ṣe you know because irú àdó olóró tọ́jú ìbàdàn yẹn kò tún gbúdọ̀ ṣẹlẹ̀ o Governor Makinde ẹ ṣé ó dé pa ẹ̀jẹ̀ àsáré dọ̀ṣun. Additionally, Osun State has supported its security agencies, resulting in the arrest of suspected terrorists who were attempting to establish a foothold in the state. Special Advisor to the Governor on Security, Samuel Ojo, confirmed that proactive measures were being taken to prevent any terrorist infiltration, including the interception of 84 illegal migrants entering the state. Oh! Ẹ wo tọ́ṣú yẹn Governor Adeleke ẹ kọ́kọ́ lọ arrest bandit olórí bandit tó wà lọ́ṣun òun ló máa gbàbọ̀dé wọn àtolúwo ṣé ẹ rí tó bá ti wọlẹ̀ sí tó bá ti wà ní ọ̀ṣun anything insecurity láti north tó bá ti ṣẹlẹ̀ lọ́ṣun ẹ lọ arrest Mufti Ìwó Imra Dauda àti olúwo àti gbogbo àwọn tó ń support ẹ lọ kó wọn gbogbo àwọn ìmáàmù tí wọ́n ń ṣẹ̀sìn tán láwọn ń ṣẹ̀sìn. Sultan of Sokoto have planned they make ministry for Almajiri.
they take a lot of money each month to continue to make Hausa children almajiri. We don't like almajiri. If you're not allowed your children to be almajiri, maybe they can do something very bad. So please, Nigeria, you have to know what Hausa people going through in Fulani, in their Fulani religion. I'm not talking about Islam, because Fulani, they don't believe in Islam. They believe in Podienchi. Because we have a system as a Muslim, Christian, and Jewish. Jewish people, they go to pray for the week, Saturday. Christian, Sunday. Muslim, Friday. And Fulani, they do it in Wednesday. They go to Podium. They pray like you Christian doing in the church or Muslim doing in the mosque. So please, Nigerian, don't allow Fulani to cause problem between you, your tribe, one tribe, to divide you to rule us. Because I can see in Yoruba land, I can see in Igbo land. Now they take Igbo man to put in central mosque. This guy, in the future, he's going to fight his people. Now, they cause problem between Yoruba Muslim and between Yoruba Christian. We know what Fulani going to do in the future. So Yoruba, Igbo, please, you have to learn for us. Our parents made a mistake. Now we pay for what our parents have done. Our parents did, because if they know we're going through this problem with the Fulani, they can't do. Fulani as gypsy, they're looking for land. They use religion to divide you, to rule in you. We have to say, Buhari is the last president Fulani in this country. Even you're looking for land, Yoruba nation, Igbo nation, it's okay, but still, we are Nigerian. So if we want to live in peace in this country, we have to be unity to make Fulani to go away in this country. Fulani must go. Now that we, the Hausa people, enlighten our people, we don't allow Fulani to lead us anymore. We now fighting for our freedom. And I'm Muslim. But Fulani don't care about Islam. They use Islam to find what they want. They support who is create Boko Haram? Fulani. I have evidence. Shekau, he say he fight because what Ampodio have done. He want people to become Muslim. If you want it, I can play for you. So Nigerian, wake up. Ó ti lẹ́tí kẹ́ṣó ti rí wípé àwọn Fúlàní wọn mú ní kékeré, òun lórí tí àwọn Haúsá gbogbo àṣírí wọn tó ń bò tẹ́lẹ̀tẹ́lẹ̀, àṣírí gbogbo àwọn Fúlàní pátápátá òun àwọn Haúsá ń tú nísìnyí o. Bẹ́ẹ̀ ni wọ́n ní wò ó, gbogbo àwọn ọmọ Yorùbá ṣàfetí ẹ̀gbọ́n bẹ̀. Wọ́n ní bó ṣe wọlé sí wọn lára nìyẹn, ká má fàyè gbà á. Wọ́n ní wọ́n ṣe mùsùlùmí, wọ́n ní Fúlàní ò bìlífù nínú Ìsìláàmù. Ìjọ Wednesday làwọn máa ń ṣe prayer. It is true. Tó bá yẹ pé wọ́n believe nínú Islam, ṣó yẹ kó máa dáná sun ilé mosque pẹ̀lú àwọn èèyàn tó ń kírun bẹ̀. Àbò fẹ́ sọ wípé torí wọ́n jẹ́ torí ẹ̀sìn wọ́n ń gbé àwọn mùsùlùmí bẹ̀. Wọ́n ń gbé wọn. Ṣó ti gbọ́ gbogbo nǹkan àlàyé tí Haúsá yẹn woman yẹn sọ. Ó wá jẹ́ kó yé ìwọ àtẹ̀mí wípé àwọn pípù yìí wọn ò gbàgbọ́ nínú àdúrà kankan. Oògùn pọ́nrán. Ṣé mo pé mo dẹ̀ ti sọ kinní yẹn tẹ́lẹ̀ náà táwọn kan pè mí tán ní wọ́n ní oògùn pé kí n pariwo a tún ti rí sin confam. Ṣé bó máa rí tán máa ń fi ìfúnpá sí? Òkè ó ròyìn pé fashion ni oògùn burúkú ni. Àwọn tó jẹ́ pé inú igbó náà ń gbé, inú igbó kìjikìji, wọ́n lè gba ti Nàìjíríà já sí Mali. Láti nínú igbó ni kò ṣe róòdù o, by róòdù o, wọ́n lè ti Niger kí wọ́n gbanú igbó já sí ilẹ̀ Yorùbá. Ṣé o rò wípé kò ṣe bẹ̀ náà ń sùn náà ń jí, òun náà ṣe ń bá àwọn ẹranko sùn gbá gbogbo wọn sùn? Ó fẹ́ sọ fún mi wípé wọn kì í ní challenges, ejò níbù wọn ṣánbẹ̀, oríṣiríṣi nǹkan burúkú ò ní attack wọn, báwo náà yẹn survive? Kí ni mo wá ń sọ bí yìí kí tó máa tẹ̀síwájú nínú nǹkan tí mò ń kà fún yín? Ó ní wípé
ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ rò wípé bóyá ogun nìkan àwa Yorùbá nìkan la ní rárá o Fúlàní tó fẹ́ wá kọjú ogun sí wa wọ́n ń ṣe burúkú ogun wọ́n ní ogun wọ́n jẹ́ kó yé wa gan pọ́n láfẹ́ẹ́ rí èmi kàn sọ fún ẹ náà ni o ipe kò ṣe kí ni kò dira dáadáa dira o tó o bá fẹ́ lọ fèsì wọn dira o díẹ̀ ọmọkùnrin ò tó lásìkò yá gàgà my brother my mommy tí ẹ bá dira béèrè fún èèwọ̀ nǹkan tó fi dì ẹ́ lára jẹ́ kí orí uca má kò jẹ́ pé kó fi kó sí ẹ lára kí wọn náà má ṣe gàràgàrà pé kíní kan wá kàn yán kẹ́ ẹ̀ dànù béèrè lọ́wọ́ àwọn tó bá fún ẹ ní nǹkan ìṣọ́ra ipe kí ni èèwọ̀ ẹ̀ kó lè mọ̀ bóyá nǹkan tó yóò gbúdọ̀ jẹ́ ní kó lè mọ̀ bó ṣe máa avoid bóyá nǹkan tó gbúdọ̀ ṣe ní torí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ṣe àwọn oríṣiríṣi nǹkan sára èèwọ̀ ẹ̀ lè ti gbọ́ ṣùgbọ́n ẹ máa rò pé bóyá ẹ̀yin keep èèwọ̀ yẹn kẹ́ ti lọ jẹ èèwọ̀ kẹ́ má mọ̀ ẹ wá máa wò pé oògùn yẹn ṣì wà lára tó bá wá attack akọ̀wọlé ṣín wàá máa gbé oògùn òṣìṣẹ́ ó ti jẹ̀wọ̀ ni mo kàn ní ìsinyìí pẹ́rẹ́ ìpàkọ́ ni o fẹ́ni tó bá gbọ́n Fúlàní tó fẹ́ lọ kojú ológun o gbogbo yín gbogbo gọ́fìnà ilẹ̀ Yorùbá Fúlàní lóògùn o traditional rulers Fúlàní ṣe púù nínú ogun o ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà nínú ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá torí owó ẹ ti kọ́ wọn nífá ẹ ti kọ́ wọn lóríṣiríṣi ogun àìmọye nínú yín lẹ ti gbé ìwé ogun tẹ̀yìn ẹ̀rìtì lọ́dọ̀ àwọn great grandparents yín tẹ́ ti tà fún wọn torí màálù tí yín báyìí nǹkan tẹ́ gbé fún wọn tẹ́ kọ́ wọn wọ́n ń bọ̀ wá fi kojú ìjà sí yín Traditional rulers in the Southwest have also been vocal in their concern, calling for urgent action. Ṣó ti ń gbọ́? Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín. Tí àwọn traditional rulers wá ti lè fẹnu tó ti lè The Orangun of Okeila, Oba Adedokun Abolarin, emphasized the critical role of traditional institutions in ensuring the security of the region, while the Akarigbo of Remo Land, Oba Babatunde Ajayi, stressed the need for increased vigilance and coordination between traditional and government security efforts. Wallahi inú mi dẹ̀ ń dùn ṣá. Wà ní kí ló ń dùn mọ́ mi nú. Bí gbogbo wọn ṣe wá jí sí ọ̀rọ̀ nǹkan tèmi àti ẹ̀ ń fẹ́ ni. Ṣé kò tó dùn ni? Ṣé kò wú ẹ lórí ni? Ṣé kò wú ẹ lórí? Mo ti máa sọ ẹ má jẹ́ ká máa kan oró sínú jù. Tí wọ́n bá ti ń ṣe àwọn nǹkan tí ìwà tèmi pariwo pé wọn ò ṣe tá fẹ́ kàn ṣe. Tí wọ́n bá ti ń gbé ìgbésẹ̀ tó ń ṣe, ẹ jẹ́ á yìn wọ́n. Ẹ jẹ́ á yìn wọ́n. Bá ṣe rojọ́ àìṣe wọn síta, tá a bá rojọ́ ṣíṣe wọn náà kò burú jù, àbó burú ni. Àní mi lọ́ta láàrin wọn. Ìwọ̀n bá máa ní ó ṣọ̀tá mọ́. Ilé ayé ọjọ́ mélòó la fẹ́ lò ń bẹ. Ẹ̀yin traditional rulers, wàláhì ẹ̀ ń jẹ́ bí mo ti ń pè yín lẹ́ ń jẹ́ o. Yes sir, ẹ̀ ń jẹ́ o. Kábíyèsí o. Ẹ ṣé. Why the Akarigbo of Remo Land of Oba Babatunde Ajayi Ati Agbaagba, Ekiti State New Commissioner of Police, Oya Ode-Ekiti. Ekiti State New Commissioner of Police, Joseph Eribo, assured the public that the state's boundaries were secure, bolstered by the efforts of Amotekun Corps, Agro Rangers, and marchers. He vowed to continue prioritizing security with an emphasis on crime mapping and collaboration with neighboring states to curb criminal activities. Àwọn ìṣòmọ̀ ẹ̀pà ti kàtọ̀ṣun Lagos, Ogun, Ọ̀yọ́, Ekiti lọ́yà Kansin. Wọ́n dẹ̀ ti ń jẹ́ kó yé wa. Ekiti State New Commissioner of Police ó ti ń jẹ́ kó yé wa wípé gbogbo ètò ti ń tò. Ipe ẹ má kọ́kàn sókè ìwọ náà má rìn rẹ́gbẹ́rẹ́gbẹ́ o. Ipe àwọn arábí ń bọ̀ wá ṣọṣẹ́ wọn ò ní gbà. Wọ́n níṣẹ́ rántí wípé àwọn náà ń lo àwọn Àmọ̀tẹ́kùn, Agro Ranger wà lọ́wọ́ wọn, àwọn marshals gbogbo wọn wà ń bẹ̀ àti gbogbo àwọn tó kù tán dárúkọ gbogbo wọn àwọn vigilante. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ ó ti ń lọ ní lẹ́lẹ́lẹ́. Ẹ kú iṣẹ́ o. All these states unite to face the growing security challenges. The commitment to protecting lives and properties remains steadfast, with a focus on intelligence sharing and community involvement in securing the Southwest from criminal infiltration. I love this.
àbí wo love ẹ ni mo love ẹ ìkọta ara nǹkan tẹ́mi fẹ́ leléyìí àní mi lọ́ta gbogbo ẹ̀yin àgbààgbà tó kù tẹ́ ẹ̀ tí ìbá wọn dá sí ẹ dìde ẹ má ṣọ̀tẹ̀ o èyíkéyìí nínú yín tó bá dé gbàbọ̀dé màálùú àti owó lọ́wọ́ àwọn Fúlàní ẹ jẹ kísàníyà ẹ wá bàbá Oṣokomọlẹ̀ ex-governor Ayọ̀ Fáyòṣe from information tó tẹ èmi lọ́wọ́ wọ́n jẹ́ kó yé wa wọ́n ní ṣá torí mi tí confam wọ́n ní Èkìtì the whole of Èkìtì state wọ́n lè wà lára àwọn tó ní the largest màálù business yín ni wọ́n dẹ̀ ní àwọn Fúlàní àwọn ní employ láti máa bá yín tọ́jú wọn bàbá tí a bá gbọ́ pínpín insecurity ní Èkìtì Ayọ̀ Fáyòṣe Oṣokomọlẹ̀ ẹ ní jẹ́ tán lọ́wọ́ àwọn ọmọ Èkìtì gbogbo ọmọ Èkìtì sobe gbogbo ọmọ Èkìtì sobe kì í ṣe àwọn nìkan o ó tún ní àwọn ọba kankan náà àtàwọn kankan ẹ jẹ́ àṣìbẹ̀rẹ̀ látọ̀dọ̀ Òṣogbo tí insecurity bá ṣẹlẹ̀ ní Èkìtì gbogbo ẹ̀yin ọba tán lẹ̀ ń ṣe màálù tẹ employ àwọn Fúlàní sí Èkìtì gbogbo yín ni list yín ti wà lọ́wọ́ mi máa pariwo máa list yín gbogbo ibi tí ẹ kó gbogbo kinní sí gbogbo ẹ̀ la máa kó síta ẹ ní jẹ́ tọ́sẹ̀ operation flush the madness kúrò nílẹ̀ Yorùbá la wà dúró state wo la ti sọ yẹn ó dàgbà àti sọ tán Èkìtì àti sọ Ondo ò máa sọ̀rọ̀ àti sọ Èkìtì Ọ̀ṣun ti sọ̀rọ̀ Èkìtì ti sọ̀rọ̀ Lagos ti sọ̀rọ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ Ògùn ti sọ̀rọ̀ Ayédàtiwa ibo ló wà ó dẹ̀ pé wọ́n kan kinní mọ́ yín létí ni ẹ̀yin ò gbọ́ payánbí ẹ̀yin ò gbọ́ wípé insecurity wà nílẹ̀ Yorùbá gbogbo àwọn méjì yín tán jẹ́ gọ́fúnà náà ti sọ̀rọ̀ ẹ̀yin nìkan lẹ̀ tí sọ̀rọ̀ tẹ́ ẹ̀ wúkọ́ ṣe fẹ́ fi ẹ̀mí àwọn ará Ondo ẹ fẹ́ fi ṣe sacrifice fáwọn Fúlàní tí ẹni security bá ṣẹlẹ̀ ní Ondo state gbogbo ọmọ Ondo ẹ fèsì Ayédàtiwa lọ́kì Ayédàtiwa gọ́fúnà yín wà ní kí ló dé gbogbo gọ́fúnà ló ti rí tó ti sọ̀rọ̀ àbí ògbọ́ ni bí mo ṣe kà ní ṣe gbogbo tèkìtì ògbọ́ tọ̀ṣun ògbọ́ tọ̀yọ́ ògbọ́ ti Lagos state ògbọ́ t'Ògùn Ondo nìkan ló kù oní Kwara ó Kwara kí ló fẹ́ kí sọ àwọn àti family àwọn ní Kwara yẹn fi yẹn lẹ̀ àwọn ará Kwara àti Fúlàní ọmọ ìyájọ ni wọ́n ti wọnú ara wọn ẹ̀yìn àwọn yẹn nù wọ́n á dẹ̀ máa sort ara wọn out ẹ wo ẹ má bínú ẹ̀yin ọmọ Kwara tẹ́ wà lórí ètò àbí ṣé mo parọ́ ni tó bá rí bákan náà ẹ̀yin èèyàn mi bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn o ẹ jọ̀ọ́ ní ìwọ̀ngbà tí àwọn governors wa àti àwọn traditional rulers wa náà tó ti dìde ti ọ̀rọ̀ yìí àwa aráàlú ìjà tilẹ̀ ní àwọn nǹkan tó yẹ ká ṣe ǹjẹ́ ó ní ọ̀nà tí ó yẹ káwa náà gbà láti fi support wọn bí mo rò pé ó wà o àwọn ọ̀nà wo bíi kí ni ká ṣe kó má dàbẹ́ ni pé wọ́n sì kí ọ̀wa wọ́n torí ọjà wa jà ọjà wa wá níta ló ń jà lẹ́yìn ìkùlé òun ìwọ náà ṣọ́ ara ẹ protect yourself be your brother's keeper má ṣe ọ̀tẹ̀ àsìkò tá a wà yìí mo ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìran Yorùbá ẹ jẹ́ ká yàgò fún àbòsí ẹ jẹ́ ká yàgò fún ọ̀tẹ̀ àìrìnpọ̀ ọmọ ejò òun lẹ sọ wípé ó máa ń jọmọ ejò níyà òṣùṣù ọwọ̀ kò ṣeé kán òun rántí at least ẹ jẹ́ ká jọ protect life and property wa ká gbé àbòsí àti ọ̀tẹ̀ kúrò tá a bá wá ti wá protect ẹ tí gbogbo nǹkan tó ń lọ́yún gbà tó bá wá fẹ́ ṣọ̀tẹ̀ tó fẹ́ continue àtàbòsí you can go ahead àbí kí lẹ fẹ́ kí n sọ báyìí ohun tẹ́mi ṣáà ń bẹ̀bẹ̀ fún òun ni wípé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ nígbà táwọn leaders wa ti ń dìde and elders ẹ jẹ́ káwa náà ká kún wọn lọ́wọ́ ní gbogbo ọ̀nà tá a bá lè fi kún wọn lọ́wọ́ àbí kò yé wa ìwọ náà má ṣe rádaràda o tí yóò bá lọ kó ẹ mọ́ nǹkan tán wì ẹni rẹ lọ nìyẹn o kò wá ní ṣẹlẹ̀ tán kó wá máa pariwo ìgbà yẹn ló wá ń rìn lọ ibiṣẹ́ ló ti wá ń bọ̀ ó wá ní kó wá lọ kíjàn kan ó wá fẹ́ lọ sáré ra kinní kan kìnìkan ìwọ ló máa jẹ ìyà ẹ o ṣe jẹ́jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin olólùfẹ́ dára ẹ má gbàgbé láti bá mi support brand mi o mi ò lè dá ṣe ní o mi ò lè dá ṣe mi ò dé lè dá jẹ ẹ bá mi fọwọ́ kún ọwọ́
support brand mi, subscribe to my YouTube channel. Yes, you can do that. Yo, bá mi subscribe. Àní o gbé ìjà lẹ̀, ìjà. New year lawa. Start a new life, a new thing. Refresh your mind, your heart. Orúkọ tèmi ò yí padà o, Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Ṣùgbọ́n mo fẹ́ bẹ̀ ẹlẹ́bẹ̀ kan. Bá mi mú fídíò kó bá mi share káàkiri gbogbo ibi tó bá yẹ kó pín dé. Bá mi share dọ́dọ̀ kábíyèsí, ọ̀dọ̀ baálẹ̀, ìyálọ́jà, ìyálóde, ìyálájé. Your neighbor, bá mi fún neighbor ẹ níbi iṣẹ́. Bá mi fún colleagues ẹ láàrin ọjà. Tẹ́jọ́ ń ta ọjà, bá mi play ẹ̀ fún wọn, bá mi share kí wọ́n gbọ́, kí wọ́n lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. So that oníkálùkù á lè mọ bó ṣe máa protect ara ẹ̀. Ẹ jọ̀ọ́, mo kàn believe in prevention is better than cure. Orúkọ tèmi ò yí padà lẹ́ẹ̀kan sí. Yèyé Dára Kowé, ko. Òun lèmi jẹ́. Má gbàgbé láti like fídíò. Drop your comments. Remain blessed.